A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lónìí ni Chief of Army Staff (COAS) Lt General Waheed Shaibu lọ ṣe àbẹ̀wò sí olórí orílẹ̀-èdè àná ajagun-fẹ̀yìntì Ibrahim Babangida àti Abdulsalami Abubakar títí kan gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umaru Bago láti fi àfojúsùn iléeṣẹ́ ológun múlẹ̀ lórí àlékún ètò ààbò, iṣẹ́ tó péye àti àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Àbẹ̀wò tí ó wáyé ní ìpínlẹ̀ Niger ni wọ́n fẹ́ fi mú ìbáṣepọ̀ lé lórí ìgbìyànjú àti yanjú ìṣòro ààbò jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn Colonel Apollonia Annele ní COAS ti ní Nàìjíríà ti ń ṣe àlékún ìdánilẹ́kọ̀ọ́ láti fi gbáradì fún iṣẹ́ wọn nílùú, kí wọ́n rí dájú wípé wọ́n ní ohun èlò tó péye títí kan ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí òfin ìròyìn Daniel Bwala ti ní gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi kò lè jáde fún ìdíje ipò ààrẹ tàbí igbákejì ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Bwala ṣe àpèjúwe Obi ní ẹni wọ́n ti já jù sílẹ̀, politically stranded. Bwala sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí The Clarity Zone podcast bí ó ti ṣe àríyànjiyàn wípé Obi kò ní agbára tòṣèlú láti darí tàbí ṣe àmójútó ẹgbẹ́ ìdàpọ̀ kankan títí kan ipò alámòjútó gbogbogbò fún irúfẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ, Obi ti pàdánù àti darí ẹgbẹ́ òṣèlú tí ó ti ń kó bọ̀ lẹ́yìn tí ó pàdánù níbi ìdìbò gbogbogbò ọdún 2023. Fún ìdí èyí, kò lẹ́nu mọ́ láàrin ẹgbẹ́ òṣèlú ilẹ̀ Nàìjíríà. Bwala ṣàlàyé wípé lẹ́yìn ìdìbò ni ó pàdánù gbogbo àwọn tí ó ń darí. Ó ní ọmọ ẹgbẹ́ ní ilé ìgbìmọ̀, ṣùgbọ́n àwọn mélòó ni ó wà níbẹ̀ báyìí? Ó ní òun kò rí ẹni súnmọ́ lọ́wọ́ yìí. Gbogbo àwọn tí ó ṣe àtìlẹ́yìn fún ni wọ́n pàdánù ìbò jákèjádò orílẹ̀-èdè. Kò sí ẹyọ ẹnìkan ṣoṣo tí ó ṣe àtìlẹ́yìn fún tí ó ṣe àṣeyọrí níbi ètò ìdìbò. Bwala tún sọ̀rọ̀ lórí àwọn ọmọ ogun rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí wọ́n ń ṣe ìkọlù sí aráàlú, bí wọ́n ti ń pe ẹlòmíràn ní ṣekúṣẹyẹ two-faced wípé wọ́n ń pààrọ̀ ẹgbẹ́ òṣèlú, ṣùgbọ́n bí wọ́n bá ní ọ̀gá wọn náà ń pààrọ̀ ẹgbẹ́ òṣèlú bí agbábọ́ọ̀lù Premier League ṣe ń pààrọ̀ kílọ̀bù ní gbogbo àkókò, wọn kì í fẹ́ gbọ́. Ó fi kún wípé ní báyìí Obi ti wà láàrin ADC àti Labour, tí àwọn mìíràn máa ń ṣe àpèjúwe ní "between the devil and the deep blue sea". Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ológun 3rd Division láti iléeṣẹ́ ológun àti ikọ̀ Operation Enduring Peace ti gba ajagun-fẹ̀yìntì kan kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ajagun-fẹ̀yìntì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Colonel Àjànàkú ni wọ́n gbà kalẹ̀ ní agbègbè Rafiki, ìjọba ìbílẹ̀ Basa, ìpínlẹ̀ Plateau. Adelé adarí ìròyìn 3rd Division iléeṣẹ́ ológun Aliu Danja ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, bí ó ti ní wọ́n ti gbé Àjànàkú lọ ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú. Orísun ìròyìn láàrin iléeṣẹ́ ológun ṣàlàyé wípé láàrin aago kan kù ìṣẹ́jú 15 òwúrọ̀ ọjọ́ Ajé ni wọ́n jí Colonel Àjànàkú gbé ní ilé rẹ̀ tí ó wà ní ọ̀ọ́kán ìjọ Salvation Army Church lójúnà Rúkúbà, ìjọba ìbílẹ̀ Basa. Lọ́gán ni ikọ̀ ológun tètè fèsì sí ìṣẹ̀lẹ̀, tí wọ́n fi tọpinpin àwọn ajínigbé dé gbogbo igbó àti orí òkè tí wọ́n fura wípé ó jẹ́ ibi ìpamọ́ wọn. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n rí Àjànàkú gbà kalẹ̀ láàrin aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́ ọjọ́ kan náà ní agbègbè Rafiki. Ìròyìn jábọ̀ wípé ṣíwájú àkókò yìí ni àwọn ajínigbé ti kàn sí ìyàwó rẹ̀ láti béèrè fún $200 mílíọ̀nù ($200 million) bí wọ́n ti ń lérí àti pa ajagun-fẹ̀yìntì bí wọn kò bá dẹ́kun àti máa wá kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí.
Ẹlẹ́sẹ̀ ayò fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nigeria Super Eagles Akọ Adams ti fi ìpàgọ́ ikọ̀ Super Eagles sílẹ̀ lẹ́yìn àṣeyọrí àmì ayò 4-0 tí Super Eagles ní tako Mozambique níbi ìpele ìkẹrìndínlógún 2025 African Cup of Nations. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n yọ̀ǹda ààyè fún Adams kí ó lọ ṣe àbẹ̀wò sí ìyá rẹ̀ tí ó wà lórí àkéte àìsàn ní ilé ìwòsàn, bí wọ́n ti ní àwọn fi àdúrà àti okun ránṣẹ́ sí ìyá rẹ̀ kí Ọlọ́run fún un ní ìwòsàn kíákíá. Pẹ̀lú wípé Adams ti gba ìròyìn lórí ipò tí ìyá rẹ̀ wà, ó sì padà kópa nínú ìdíje tako Mambas tí ó fi gbá góòlù tí ó gbẹ̀yìn wọlé. Ní báyìí ni wọ́n ń retí bóyá Sevilla striker yóò tètè padà fún ìdíje ìpele quarter-final tako DR Congo tàbí Algeria tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Èyí ń wáyé bí ẹlẹ́sẹ̀ ayò Victor Osimhen ṣe ń lérí àti fi Super Eagles sílẹ̀ padà sí orílẹ̀-èdè Turkey. Gẹ́gẹ́ bí ìwádìí láti iléeṣẹ́ amóhùnmáwòrán Arise, Osimhen ní inú bí lẹ́yìn ìdojúkọ tí ó ní pẹ̀lú Ademola Lookman lẹ́yìn ìdíje àná tako Mozambique. Lẹ́yìn tí ó gbá bọ́ọ̀lù wọnú àwọ̀n pẹ̀lú ọlá, Lookman ní ẹlẹ́sẹ̀ ayò ẹni ọdún 27 kan akẹgbẹ́ rẹ̀ lábùkù lórí bí ó ti kọ̀ àti gbá bọ́ọ̀lù sí i ní 64th minute. Èyí ló mú Osimhen ké sí alámòjútó kí ó mú òun bóde kí wọ́n tó fi Moses Simon rọ́pò rẹ̀. Lẹ́yìn ìdíje ni Osimhen bínú kúrò lórí pápá tí ó fi jọ̀wọ́ káàdì rẹ̀ bí ó ti ní òun ti parí iṣẹ́ pẹ̀lú national team, òun fẹ́ padà sí Turkey, ṣùgbọ́n àwọn ọ̀gá àjọ NFF pàrọwà fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles Lookman Ademola ti ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú Victor Osimhen àti Bruno Onyemaechi lórí pápá lẹ́yìn àṣeyọrí Nigeria tako Mozambique níbi ìdíje 2025 African Cup of Nations ìpele ìkẹrìndínlógún tí ó wáyé lánàá. Ademola ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú àkọlé "Wà papọ̀ ní gbogbo ìgbà, Together Always". Àfihàn yìí ń wáyé lẹ́yìn tí àwọn olólùfẹ́ wọn bu ẹnu àtẹ́ lu Osimhen pẹ̀lú bí ó ti fi ìbínú sọ̀rọ̀ sí Lookman níbi ìdíje àná, ṣùgbọ́n Lookman dá gbogbo ẹ̀sùn tí ó jẹyọ láàrin òun pẹ̀lú Osimhen nù, bí ó ti ní Osimhen ṣì jẹ́ arákùnrin rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.